Aláròyé máa wí o. Nítorí ètò ìdìbò gómìnà, ìjọba ìpínlẹ̀ Èkìtì kéde ìsinmi ọjọ́ kan lẹ́nu iṣẹ́. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ti kéde ọjọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2026 yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fáwọn òṣìṣẹ́ nítorí ètò ìdìbò gómìnà tó fẹ́ wáyé lọ́jọ́ àbámẹ́ta Sátidé 20 oṣù yìí kan náà. Ìkéde yìí wáyé nínú àtẹ̀jáde tó wá láti iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 18 oṣù kẹfà yìí. Àtẹ̀jáde ọ̀hún, èyí tí abilékọ Adéníkè Akínyẹmí tó jẹ́ akọ̀wé àgbà iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ ètò ẹ̀kọ́ buwọ́lù ní ààyè ìsinmi yìí wà fáwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó wà lẹ́kìtì. Akínyẹmí ní gómìnà Bíọ́dún Oyèbánjí ti pàṣẹ kí gbogbo iléèwé yálà tìjọba ní tàbí aládàáni wà ní títìpa lọ́jọ́ Ẹtì Friday ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Akọ̀wé àgbà ọ̀hún ní ìgbésẹ̀ yìí pọn dandan nítorí púpọ̀ àwọn iléèwé wọ̀nyí ni wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí ibùjókòó ìdìbò lọ́jọ́ àbámẹ́ta Sátidé 20 oṣù yìí. Wọ́n ní ààyè ìsinmi yìí ni yóò fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn òṣìṣẹ́ elétò ìdìbò láǹfààní láti lè ṣètò àwọn nǹkan tó yẹ ṣáájú ọjọ́ ìdìbò láìsí ìdíwọ́. Akínyẹmí sọ nínú àtẹ̀jáde rẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìdánwò àṣekágbá tá a mọ̀ sí WAEC lọ́wọ́ nìkan lọ̀rọ̀ yìí yọ sílẹ̀. Ó láwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láǹfààní láti wà níléèwé wọn nítorí ìdánwò tí wọ́n ń ṣe. Ọjọ́ àbámẹ́ta làjọ elétò ìdìbò Nàìjíríà yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìdìbò gómìnà nípìnlẹ̀ Èkìtì. Àárọ̀ ọjọ́bọ̀ Thursday làjọ ọ̀hún sì ti fi bàálù kó àwọn ohun èlò ìdìbò wọlé láti olú iléeṣẹ́ wọn l'Àbújá. Ìrètí wà pé ọjọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù yìí kan náà láwọn ohun èlò yìí yóò kalẹ̀ sí àwọn ojúkò tí wọ́n ti múra sílẹ̀ láti lò fètò ìdìbò ọ̀hún. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.